ni àti àpẹẹrẹ ọ̀kan nínú àwọn olóyè ńlá nílẹ̀ Yorùbá minister of defence fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá olóyè Muraina Ọlánsídé Alexandra Agbaakin lóògùn ọ̀fẹ́ o bàbá ká tó wọnú ìtẹ́wá kí gbogbo ọmọ Yorùbá. Mo kí gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà pàápàá bàbá wa ọba Ọ̀nìrìṣà olórí ọba aládé. Mo kí gbogbo lọ́ba lóyè baálẹ̀ wọn náà kì í kéré ká má jẹ nìkan lọ. Gbogbo àwọn tó jábòrò sí èmi náà kí wọn pé àkúùsinmi òní ẹ̀mí wa yóò ṣọ̀pọ̀ ẹ̀. lóògùn ọ̀fẹ́ bàbá ní nǹkan bí ọjọ́ mẹ́ta sẹ́yìn ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí sẹ́nitọ́ Olúrẹ̀mí Balikis Tinubu wọ́n sọ ọ̀rọ̀ kan wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ wá ní pé ìjọba wa yìí náà a ti gbìyànjú a ti fáwọn èèyàn lówó a ti fáwọn èèyàn ní mílíọ̀nù ká fi dá wọn lókòwò ká fi lé ìṣẹ́wọ́gbó ká fi lé òṣì dànù ní àárín ìlú pé àwọn tó ta kúlíkúlí a ti fún wọn lówó àwọn tó ta àkàrà a ti fún wọn lówó àkàrà tẹ̀ wá oríṣi àgbàdo yíyan a ti fún wọn lówó wọ́n tẹ̀ wá ní gbogbo nǹkan mẹ́ta yẹn táwọn sọ yìí owó tí yóò pọ̀ náà ni kí gbogbo àwọn èèyàn ká ló máa ta àkàrà ká ló máa ta kúlíkúlí ká sì máa yan àgbàdo àwọn kan tẹ̀ wá ní wọ́n ní àyẹ̀mú dáadáa wọ́n ló wo ilẹ̀ Yorùbá wọ́n ní káwọn máa ta àkàrà ń tiwa àwọn Haúsá kúlíkúlí Ìgbò àgbàdo kọ́ mọ̀ yẹn àgbàdo ta. Ṣọ́dúnárì kúlíkúlí àbí kúlíkúlí aláta. ọ̀rẹ́ wa bí àwọn èèyàn nù pé kí ló dé kí ni ìyá yẹ kí wọ́n fi àwọn èèyàn pè bọ́lá ìtàn ní ká máa ta kúlíkúlí náà sọ ọ̀rọ̀ kúlíkúlí ilé tó wà ní ẹ̀jẹ̀ pa ju àgbàdo lọ nítorí bẹ́ẹ̀ ojú ká máa ta kúlíkúlí ká máa ta kàrà lọ wọ́n bẹ̀rẹ̀ sí ń fi ìyá ìwọ̀n fi ń ṣẹlẹ̀ yà kódà àwọn kan lọ gbé AI ibi tí Tinubu àti àwọn ọ̀dọ́ ní takara àkàrà náà $100 per one wọ́n sábà kí ni ìṣẹ́fẹ̀ but àwọn èèyàn ń ṣẹ̀fẹ̀ yẹn pẹ̀lú ìbànújẹ́ ni pé ìyá yìí ó ru àwọn pin lẹ́yìn náà ni bàbá Tinubu ààrẹ wa àwọn náà wà nípìjọ kan wọn lẹ́yìn tẹ́ kí àwọn oníròyìn o bẹ́ẹ̀ ni mo kí ìyàwó mi àtàtà first lady ìyá alákàrà àwọn èèyàn tún gbẹ́rin bẹ́yìn àwọn èèyàn ní nǹkan tó ń polówó lẹ́kùn àpárò òfin rẹ̀ ni pé nǹkan tó ń dùn àwọn òun ni ààrẹ tún ń ṣe ẹ̀fẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ yìí nífun àwọn tó jẹ́ bíi oníròyìn ìyàwó ààrẹ àwọn náà tún lọ sí AI mo yà yà tó ń takàrà ìyá alákàrà wọ́n gbé sí àwọn gangan náà ni wọ́n gbé jáde pé gbogbo eléyìí náà táwọn sọ pé ẹni bá takàrà náà ayé rẹ̀ ò bàjẹ́ Bashorun Agbaakin ojú ò lẹ́ fi ìyàwó ló kọ́ sí. Gẹ́gẹ́ bí ojú tèmi fi wò nígbà táwa kékeré a máa ń kọrin kan a máa ní ẹ má pè ìyá alákàrà ṣeré ìyá alákàrà ṣe rí nínú nọ́nsẹ̀nsì náà láti yọ sẹ́ǹsì o ọ̀nà fẹ́ fún yín lówó kẹ́ fi yan àgbàdo wọ́n fún yín lówó kẹ́ fi dín kàrà wọ́n fún yín lówó kẹ́ fi ta kúlẹ̀ńkúlé ṣé tí wọ́n bá fún yín lówó yẹn tẹ́ bá ń lọ fi já mínírààsì tàbí ń lọ fi ta gàrí àbí ẹ̀wà sọ́dẹ̀ padà mọ̀ pé kúlíkúlí àbí ẹ̀pà òun lè fi sọ. Gbogbo ẹni tí ó jáde yunifásitì níbi ogún ọdún àbí 30 ọdún sẹ́yìn ọ̀wọ́n màmá tí kò lè fìdí ìgò kọ́ ó ló kọ́ ọmọ yunifásitì jáde o ló mú mi máa sọ ìtàn kékeré yìí. Ẹ̀gbọ́n wa kan jáde yunifásitì ńgbà tó jáde kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀ bí gbogbo aládùúgbò bá máa lọ sí ibi iṣẹ́ ọ̀dọ̀ ẹ̀ náà máa dá kọ́kọ́rọ́ sí pé tọ́wọ́n ọmọ bá jáde láago 2 lọ́sàn-án ẹnì kan ṣí inú kọ́ńbọ́ọ̀dù kan bu gààrí kan mu ṣúgà 2 sí o ìyá Sindiku wọ́n máa fi lẹ́tà kan ṣọwọ́ sí mi o ẹ bá mi mú fún bọ̀dà Kasimu kọ bọ̀dà alágbájá ni o so ńgbà tí ó bẹ̀rẹ̀ sí í ṣe bẹ́ẹ̀ ó ti wá di tó bá rìn lọ wáṣẹ́ lọ kò ní ríṣẹ́ ìyá ẹ̀ tó dẹ̀ kọ́ wóróbo ló ń tà tó kọ́ ẹ̀gbọ́n wa ní yunifásitì jáde ohun tá à ń pè ní wóróbo ni pé àwọn ìyá ayé àtijọ́ yẹn máa ń kan káńtà ńlá tàbí níwájú ìta wọ́n lè ta nǹkan 50 ńbẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀
wọn ò dẹ̀ nákọsílẹ̀ wọn kọ̀wé ọ̀pọ̀lọpọ̀ wọn ní ilé wọn pọ̀ jù ní Abẹ́òkúta, Ìbàdàn, Èkó, nígbà wáṣẹ̀, níbi mọ́ngòrò, níbi Agége, ọ̀pọ̀lọpọ̀ wọn ìyá tó ń ta wóróbo yẹn ni o. Kí ni nǹkan tó ń pè ní wóróbo ni pé tó bá wáyọ̀ débẹ̀ àná wọn ní, tó bá wá ṣàná débẹ̀, tó bá wá tòmátò alágolo débẹ̀, tó bá wá ta débẹ̀, tó bá wá kánwún débẹ̀, tó bá wá kúlíkúlí débẹ̀, tó bá wá gàrí débẹ̀, tó bá wá ráìsì débẹ̀, tó bá wá ẹ̀pà débẹ̀, wọn ò dẹ̀ nákọsílẹ̀ fún ohun tó ń tà yẹn, wọn dẹ̀ mọ iye tí ó wà ńbẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. So láti sọ pé ká máa ta kúlíkúlí wọn fẹ́ yá wa lówó, bẹ́ẹ̀mi náà bá rí ẹni tó fẹ́ yá mi lówó tó bá ní kí ni mo fẹ́ tà, tó bá jẹ́ ohun tó fẹ́ gbọ́ náà ni pé ká ta kúlíkúlí, máa ní kúlíkúlí ni mo ń lọ tà, ní bá dẹ̀ gbà tán mo lè la fowó mi dáko. Ló ṣe jẹ́ wípé ẹgẹ́ sọ kọ̀ọ̀kan fún yín, nílé ayé tá a wà yìí Ọlọ́run kọ́ ló lówó o. Ọlọ́run kọ́ ló lówó. Ẹ bá ṣe káwò pé kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀. Ìdí tí mo fi sọ pé Ọlọ́run kọ́ ló lówó ni wípé Ọlọ́run fún wa ní ọgbọ́n tí a máa fi náwó ní ká sọ, kì í ṣe pé Ọlọ́run fúnra ara ẹ̀ ló máa fún wa lówó yẹn. Nígbà tó bá ti fún wa lọ́gbọ́n, for example nísìnyí oríṣiríṣi báǹkì ló wà lábẹ́ central bank, báǹkì àpapọ̀. Central bank àwa gbé bíi bílíọ̀nù jáde, á pín sí ẹ̀ka báǹkì kọ̀ọ̀kan pé kí wọ́n yá àwọn ènìyàn tó fẹ́ dókòwò, olókòwò kéréje àti oníṣẹ́ ajé ńláńlá. Tí gbogbo wa bá gbọ́ nísìnyí pé interest orí 1 million ó ti wá sí 1%, ṣé wọ́n pé àtẹ̀mí àti ẹ̀ kò sí bá ṣe máa lówó táwọn ní láyà. Tó bá wá yá owó yẹn ní báǹkì tó wá sọ wípé 1 million tó yá ẹ̀ yìí o, ó máa fi oṣù mẹ́fà dá padà o. Kí ni ọpọlọ tó máa kọ́kọ́ wà lórí ẹ̀ nígbà tó bá gba 1 million ẹ̀ sákàǹtì ẹ̀? Wà wá nǹkan tí ọ̀wọ́n society ń wá, ọ̀wọ́n ará àdúgbò tán need. Bóyá ládùúgbò bí tó gbé ń gbé ẹ ṣe máa gbọ̀kadà 1000 síta kẹ́ tó lọ ra ata, wà wá máa tàtà ládùúgbò yẹn pé nǹkan tó ń fẹ́ nìyẹn. Wà tún wá mú ìfẹ́ wọnú ẹ̀ láti pé kọ́ àwọn ará àdúgbò yẹn fẹ́ràn ẹ̀. Kò sọ́lọ́gbọ́n kó má náwó díẹ̀ sí, nítorí pé wà náà wọn tó máa ṣùgbà ẹ̀ láti bá ẹ̀ ṣiṣẹ́ yẹn. Àgbájọ ọwọ́ la fi ń gbẹ́rù dórí, kò sí nǹkan tọ́wọ́ kan lè fi gbẹ́rù dórí. Bóyá bẹ bá lọ sọ́jà, òun ẹnìkan pé kó bẹ́ẹ̀ ra tabọ̀, ṣe bó di dandan kó fún lówó mọ́tò, kò dẹ̀ fún lówó gbà, má bínú. Tí wọ́n náà bá dẹ̀ ní kankan tó ń ṣe tó ti ilé àtà yẹn lẹ̀, àwọn ọmọ kan ló máa bẹ́ẹ̀ dúró tì, àbí bẹ́ẹ̀ kọ́. O ti use mọ́ society nìyẹn láti fi ìfẹ́, tó bá dẹ̀ bá fẹ́ bá ẹ̀ ra, ìwọ náà fífẹ́ sí, ẹ bá mi ra ata ló wọ̀n, kìnnìkan ló ṣe, tó bá di ọ̀la ọ̀dọ̀ ẹ náà máa gbà. So ó ń dùn láti rí ìlọ́po mẹ́ta owó yẹn, kó lè san ìdá kan owó tó fi ra ta tó ṣiṣẹ́, àti ìdá kan kó fi ṣe àǹfààní fára ẹ, ìdá kan tó kù kó fi dáwó báǹkì padà. Kí ló wá lè nínú ìgbà tí bọ̀dá wa yẹn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń sọ lọ lẹ́ẹ̀kan, ká má sọ continuity nù. Ọ̀rẹ́ ẹ̀ kan wá dé láti ìlú èyìnbó, ó wá fún bọ̀dá wa yẹn ní lọ́dún yẹn lọ́hùn, ó fún ní 500 naira. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó ti pẹ́ o, nígbà kí June 12 tó dé ni o. Bọ̀dá wa yẹn wá rò títí ní grammar school l'Abẹ́òkúta, ìyá kan máa ń ta kàrà, a máa ń tò lọ ra kàrà ìyá yẹn ni, báàbà ti bá láago 8 a máa bínú ni. Mi wàá mọ̀ bóyá bọ̀dá wa yẹn, bóyá alákàrà yẹn ló sì ń jẹ o, ló bá wo 500 naira títí ló bá lọ ra ike ẹ̀wà 5. Nǹkan sì dá ń gbà yẹn o, ó dẹ̀ ra òróró king 4 litre kan sí. Ó wá bẹ bọ̀dá wa kan tí ó ń kan, ìyẹn ń ṣe ilẹ̀kùn, wọ́n máa ń ṣe ilẹ̀kùn tán, àwọn ilẹ̀kùn ọlọ́pọ́n tán ń lò sílé. Ó bẹ̀ kan nínú ọmọọṣẹ́ ẹ̀, wọ́n bá kan show glass yẹn jẹ́ 2. Ojú tí kò jẹ́ kó lè bọ́ síbẹ̀ pé òun lòun ń tàkàrà yẹn,
ó wá ń dín nínú agboolé tá ń gbé tó bá ti dín nífẹ̀rẹ̀ kílẹ̀ mọ́ ó dín ìpele méjì ní show glass yẹn ó dín ó ní wọ́wọ́ náírà ó dín ó ní 5 náírà. ńgbà tí a bá ti débẹ̀ ó ti lẹ táàgì mọ́ ó wá fọmọ kékeré kan sí ibẹ̀ tó ń gbà owó ó dẹ̀ ti mọ iye ẹ̀ ó wá fi fọ́ọ̀kì sí kì í ṣe irú ìtí ìyá tó ń fi ọwọ́ mu fúnyàn sínú láìlọ́ọ̀nù yẹn bá ṣe bolobolobolo òun ti modernize tiẹ̀ débi pé ó máa fi sí láìlọ́ọ̀nù ó máa sílì láìlọ́ọ̀nù yẹn lẹ́nu bíi kíní tébúlẹ̀tì tó ń lò ńgbà tó máa di bíi oṣù kan tó ti ń ṣe kò wáṣẹ́ kiri mọ́ òun ó ti di olówó rẹpẹtẹ débi pé ó ti ní bùsùn àkàrà yẹn lábẹ́kúta fẹ́ẹ̀ tọ́nà 6 nígbà yẹn lọ́hùn kò wá fi mọ lórí àkàrà yín gbà tó wó dé kó má dàbí ìpolówó ọjà iléeṣẹ́ búrẹ́dì ẹ̀ nọmba 1 citizen ní bí 20 ọdún sẹ́yìn tó ti làmìlaka gan nínú ẹ̀ ẹ jẹ́ ká bẹ́ẹ̀ nìkan ká bá rò pé sẹ́ǹsì lèèyàn sọ pé nọ́nsẹ́ǹsì lèèyàn sọ ẹ jẹ́ ká wàá mú sẹ́ǹsì tó wà ńbẹ̀ ká má máa ka gbogbo ọ̀rọ̀ sí yẹ̀yẹ́ àgbàdo tẹ̀yìn ń wí ní ya 2005 tí ó bá sí àkókò tàbí ààyè tí ó sì máa mú yín délé tí mo fi àgbàdo kọ́ mo kọ́ 3 bedroom flat mo kọ́ 8 room owó àgbàdo lásán ni mo fi kọ́ o oko náà la ro débẹ̀ o àwọn tó wá ń ra àgbàdo yẹn lọ́wọ́ wa tún wá ń tàgbà wa tá ń tàgbàdo yẹn lọ fún wọn àgbàdo nísìnyí tí èèyàn méjì bá fẹ́ jẹ àgbàdo kó yó dáadáa ẹ sì máa fẹ́ jẹ àgbàdo 2000 torí kò sàgbàdo 200 naira lọ́dún ni o àgbàdo bẹ̀rẹ̀ látòrí 500 oní 1000 wà ní tó lọ́mọ dáadáa tó lọ́mọ dáadáa èwo wá ní èbú tó wà nínú ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni tíyà ẹ̀ kò taṣọ ó sàǹtà nǹkan míì kúlíkúlí tẹ̀yìn ń wí yẹn náà wọn kàn yàn láàyò tí a bá wo ìtàn Ìlọrin Gèlè Álímì àwọn ọmọ náà ti ń gbọ́n báyìí ṣe mọ̀ pé kúlíkúlí yẹn ni ẹni tó kó málà tó kó àwọn Fúlàní wàá fún Álímì kúlíkúlí ló wá ń tà àwọn tó ń ta kúlíkúlí fún yẹn ló kó wá pé àwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá tó ń bá Álímì jagun òun máa kó àwọn Fúlàní wá láti ìlú òun ṣebí kúlíkúlí ló ń tà ń gbà yẹn bí wọ́n bá pèèyàn ní ìyá alákàrà tàbí ìyá oníkúlíkúlí àbí ìyá alágbàdo ẹni gbòdo ó sì gba máàkì tíṣà o èèyàn kan náà fọwọ́ kànwé ẹ̀ rárá o ẹ má jẹ́ kí a bínú sí ìyàwó olórí orílẹ̀-èdè wa ohun tó yẹ ká sọ ni pé èló gan la fẹ́ fi bẹ̀rẹ̀ okòwò kúlíkúlí èló gan la fẹ́ fi bẹ̀rẹ̀ owó àkàrà torí ẹni máa dáyọ̀ lówó àkàrà nísìnyí a sì bẹ̀rẹ̀ láti orí 100,000 láti fi dówó àkàrà níbi tá a gbé dé ní Nàìjíríà lónìí wàsá ní kántà wàsá ara kòkó orin wàsá ara kàrà tó bá dẹ̀ mú fún ẹ tó bá jẹ́ pé gàrí ibikíbi tí àwọn bíríkìlà tàbọn bá ń kọ́lé iṣẹ́ bá pọ̀ sí gbogbo wa mọ̀ pé wọ́n nídìí nǹkan kan ń bẹ̀ lọ́sàn-án ju gàrí olóyọ̀ àtẹ̀pà àtomi tútù lọ kó wa má gbé Mr Big lọ́bẹ̀ ṣó lè tà onígàrí àti omi tútù yẹn ó máa tà jù lọ àṣìwí kò táṣìgbọ́ kí gbogbo wa tá a bá mọ̀ pé nínú nọ́nsẹ́ǹsì láti ń yọ sẹ́ǹsì ẹ jẹ́ ká ronú wa dáadáa. ẹ ṣé bàbá a máa rí bá a tó náà.